ọmọọba jísafẹ́ nbí kọ́mọ yanjú oníṣẹ́ bí dológo dákunjẹ́ ńrógo mi lọ àṣẹdá ògbógo fún Pasuma òrọ́wọ́ mú ó ti ilé ológo jáde ó da láyọ̀ ẹ̀ wògbó ọmọ ṣe búyọ nbí ó ti gbé ti yàn pé ẹlẹ́lẹ́ tébù bọ ọ̀hún asáré kú ṣe é fẹ́ fi ṣe olúwa wé ó kọjá kálí túwò ní kọ̀kọ̀ ilẹ̀ fẹ́ fi ṣe olúwa wé ayé ẹ̀ ṣọ́ra ilẹ̀ fẹ́ fi ṣe olúwa pé àṣẹdá ló náwó ọwẹ́sẹ̀ sókè oyin orí ọlá ní látàlá kejì òrìṣà akẹ́dùkọ́ tèké ó kárí wéṣẹ̀ ọkùnrin kàkà bàjá ó ṣòdo koro lóko fagbá odó ya ìràwọ̀ jíjí àsòrò taláyà abẹ̀rìn túmúyẹ́múyẹ́ àtòbọ̀ bí orí ó kárí jámaláyà pàṣẹ tí kọ́mọ lórin àtò tìlé ọlá kan tọ̀ máa wò wọ́n ojú táwọn ọ̀tá wọn pé gbémú ìlàjà wọn jẹ́ yóò ó fi fẹ́ fojú di láyọ̀ níjù báàrẹ̀ yóò fojú digún igún lè pàjẹ́ báàrẹ̀ ni ó fojú di Ṣàngó olùkóso àyẹn olúwere fín sọmọ kúbúrú lẹ rí ẹfẹ pètè àfojúdi sí ẹ ṣọ́ra ìlàjà yín sọnù ẹ gbàgbé ìpébùbẹ ẹ̀tẹ́ ló dúró sí ẹyẹ yarọba fín sẹni ó yarọba fín lọba lè gé orí ẹ̀ sí kòtò jíbọlá dológo tẹ ẹ wá ń sunkún egbére kílẹ̀ wá sọ pé ó fi sẹ̀yìn ẹ fẹ́ torí ẹ̀ wọlẹ̀ kílẹ̀ ló ṣe náà ẹ jẹ́ tẹríba fọ́ba lọ́la sẹni ó yẹ forí balẹ̀ fún ń bá làbí lògo olùkókó wá sẹ́ni ó yorí ọlọ́ba látòdì ọ̀run ló ti jọ́mọ ológo sẹ́ni ó gbajúgbajà ń pàṣọ ẹyẹ finamàwé pàmò tó gbójúlé sẹ́ni tó fojú kajé ló fojú kawé ṣẹ̀ òdòrìṣà káyákáyá bàtà tí dámọ̀lẹ́kùn ọ̀ká orí èbè ni kò ṣeé ta láyẹ̀ gbàgbé kó lórí lọ́wọ́ báàrẹ̀ ni ó perí ẹ níbi wéèsì apàṣẹ ọ̀run ó fi wọ́n jófin bẹ́ẹ̀ bá lọ gbẹ́bọ kò rán ẹni torí ẹ̀ dìrìkì sí akutu ẹ báàrẹ̀ ni ó porí ẹ láburú onítọ̀hún sófò dànù ọmọ Adetola wọn ti níná tá a bá dá fẹyẹ gúnnugún sẹyẹkẹyẹ náà fi sùn jẹ àwọn àgbààgbà mẹ́fà kan ò ní lè bá wọn pé pọ̀ tó ìwò òkété láyé ń bí kọ́ bẹ́ẹ̀ pérún ni bẹ́ẹ̀ pé gba látòdì ọ̀run ni ó ti gbógun sí wọn bá a gbógun sí wọn yìnbọn lù wọ́n Elédùmarè tí dájákẹ́dájọ́ bàbá wa sí láti dé bá a rẹ́ ni ó pèrí ẹ níbi dákun bá a mú wọn gbégbè bí èbù ọ̀gẹ̀dẹ̀ lọ́mọ tí ń tẹrí ibà fẹ́nikẹ́ni bó ṣe jọ́mọ ológo tó ló ń tẹrí ibà fẹ́nikẹ́ni bó ṣe ń ṣe fẹ́ni kúkúrú ló ń ṣe fẹ́ni gíga bó ṣe ń ṣe lágboolé bàbá ló ń ṣe lágboolé ìyá kò dá mọ̀lẹ́bí rú ó ń fún kó wá lówó nbí kásẹ̀ bí ló ṣe dépò àpàṣẹ kílẹ̀ wá sopó ṣe kílẹ̀ wá sopó ṣe pàṣọ ti dépò ọ̀lànà kí kó wá gbé jẹ́ mọ́wọ́ nbí ó ti dá fọ́mọdé ló ṣe dépò pàtàkì. Ajíbọ́lá mọ́lọ́nlọ́kan kì í ṣaláìgbọràn kan èèyàn a ní ẹyẹ ìfiwé wọn mọ́ olórin ọba tó fọgbọ́n yọ ni ọyẹ ó ti yé wọn tó ẹ má fi Pàṣọ ìwé anybody wọn bí ká fọgbọ́n orí jọgbọ́n olúwa ló fi kọ́ mọ́ a ní ẹyẹ fi Ọ̀gánlá ẹ má fi wé anybody mọ́ ó mú yányán bá rẹ ni ó lè fẹ́ ronú ó dákun gbé Pasuma sí ó ti tán ojú ti sá lọ dákun má fún olórin ó yanjú ṣe wàsá ẹni máa wé sẹ́ǹsì ló ráyé wá olórin tó yanjú alóyin ló ń tì rẹ́ dòdò lẹ́ni ó kọrin fọ́bajó ọba ti wúre fọ́mọ ó kọ fẹ́ ni ó joyè kan Ọ̀gánlá fi dépò ayọ̀ nbí ó ti bórin dé ẹnu kọ sísọ Ìbọ́lá gbadé olórin òun lọ̀gá olórin ó lòde ọ̀dọ́ fẹ́ gbọ́ sétí nbí ó ṣiṣẹ́ olórin dé ayé ti gbógo fún Pasuma ẹ̀wò bó ṣe búyọ fọ́mọ dákun máa kọ́ lọ Pàṣọ ó sá ti dépò ayọ̀ náà ó já sọpẹ́ orí ti dá ọlárin náà Pasuma lẹ́ni ó ṣe pátínú oyún ló ti jọ́mọ ológo bó ṣe ń wọlé ayé nìkẹ́ ti gbá tẹ̀lé Pasuma ẹbí ó ti rí ṣe dé ẹnu kọ sísọ ilẹ̀ fẹ́ fi sí olúwa pé ẹ gbàgbé kádàrá àwọn ẹ̀dá ń bá yí láyé bẹ́ẹ̀ bá ronú ni ó yẹ àfọláàrú ẹ̀ fi ṣètọrọ lọ́wọ́ ẹ níjọ dá wa níbi ó ti gbé ti yàn pín ẹ fẹ́ tanáwó ẹ sì ló sẹ́só oṣó kílẹ̀ sẹ́ níbi ó ti gbé yin orí owó lẹ fẹ́ tanáwó dábùkù ẹgbọ́n náà sọmọ Adetola lẹ́rí ẹ fẹ́ fowó ṣoge sọmọ ajá wa Kàdíjà lẹ́rí ẹ fẹ́ fi dọ́là fi ṣèyẹn gàn kí lajá yín jẹ yóò kàn fojú dọlọ́dẹ sẹ́ni ó fojú dodo ní òdòkun dọ́sàn olùkún lójú rọ́rọ́
a ní ẹyẹ ìforí ajá kan káfi wé tolóògùn ẹ̀fọ́ kó fẹ́ ni ó yẹ ṣẹ́ni ó ti rógbó lò ní Pàṣọ ẹyẹ torí ẹ̀dìrìkì sí ó tó gbójúlé kílẹ̀ wá sọ kó ṣe tẹ́ẹ̀tù fi ń wojú ẹ̀ ní kọ̀rọ̀kọ̀rọ̀. Nbí ó ti dá fọmọdé ilé iṣẹ́ di bíi mẹ́jọ nbí ó palẹ̀ ọlá kalẹ̀ sí ẹni lè tébù bọ̀ wọ́n agbórí fàjẹ́ bá a bá ti bímọ kọ́ mọ́ ó yanjú a máa fúnni ní ìyàsùmọ́ tó ṣẹbi dá láṣẹ sẹ́ni ó fowó ralẹ̀ lọ́jàrá ó kárí wẹ́sẹ̀ òní sánkúmẹ́bí lọ́wọ́ adánimọ̀ gbowó olúwa dákun jí ó lẹ́mí gígùn lókè pẹ̀. Chief Ọ̀túnba wọ́n ti lọ́dọọdún sápóruwé ń bọ́jọ́júmọ́ ayé lórí tá a gbẹ́bọ́ bọ́ ọ bá lọ́dún ẹgbẹ̀rún ẹni ni a fi mú kà lókè pẹ̀. Bàbá wa sílá olúwa ń bẹ fún ọ̀dàkùn mọ́ ṣojo ó ti júṣe ò lè bàjẹ́ apá ọ̀tá ò lè kájíbọ́lá mọ́ bá rẹ ni ó perí ẹ níbi ó kàn tiẹ̀ lè bomi sá lọ sẹ́ni ó yẹ forí balẹ̀ fún akúnra lè doyè táyé ń pẹ́ lọ́wọ́ bẹ́ ẹ bá ronú yín ni sóyẹ folórin kórin wé Pasuma kó tó di kó dọwọ́ agilintí ojú ogun ti fíro a ní ẹyẹ fi wé wọn a ní ẹyẹ fi Pàṣọ fi wá wọn bí elédèkéde kan òmùgọ̀ nbí ó ti gbórin wá nílé olóyin nbí ó ti gbé gbòdò aṣẹ̀dá ló fún lóhùn arẹ̀dòdò bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹ ká lọ ságbo ilé agbódo orin wọ́n ti lẹ́yẹ ọ̀pìn níjọ lọ́jà afẹ́ adùntọ́bárìṣà bàbá baraka wọlé ti fa ifá daláre ọ̀wọ́n àrí méjì ó gbè fún lóyún orí adẹ́tù fún Pàṣọ ó dífá lórílẹ̀ ńlá ilé ifá la gbẹ́dán sí lójó lọ́jà kẹrànjíbọ́lá daláṣẹ ọ̀wọ́n àrí méjì ó gbè fún ló jẹ sọ́jà amọ̀kí ó dífá bálára bí ó ti gbé bọ́fá adé olórin ló gbà níbẹ̀ wọ́n torí igun lọ gbẹ́ bó jẹ wọ́n run wọ́n torí igun ẹgbẹ́ bọ́ kò gbà ẹ tó torí ẹ̀ lọ ṣètùtù iná rọlẹ̀ dá ló ti já sóbu bẹ́ẹ̀ bá sogún sọgbọ̀n ni kò sẹ́ni ó lè kó Pàṣọ lójúmọ́ bí ó ti gbé yin orí kọjá ká lè fi ṣètà yín ẹ̀jẹ̀ lọ sọ́ra sẹ́ni ó ti rógo lò ńlẹ̀ yín ranjú ranù má kí ló dé ẹ̀jẹ̀ sọ kí lẹ fẹ́ bá rẹ ni ó perí ẹ láburú ló ṣetán kú wàsíù. Kàkà bàtà tí dámọ̀lẹ́kùn ìràwọ̀ jíjí àṣòro táláyà àṣòdè dẹ̀rọ̀ agbọ́n olóko tí kojú àṣebí irúnmọlẹ̀ kan àwọn mánéjà àṣàkó tí bínú sónírọ́ agbó koko bí owó alágbẹ̀dẹ ọ̀kọlẹ̀kọ̀ tàfojúdi kára ó le àtòbọ̀ bí oríṣi pẹ̀lẹ́ afúnilẹ́dì ẹ̀sìn tí péléwúrẹ́ wíjọ́ agbọ́n olóko tí sojú alábòsí kàhànkàhàn kára ó le sẹ́ni ó fojú di Pàṣọ Elédùmarè lórí fín sẹ́ni tó yarọ́ gba fín ọba lè gé orí ẹ̀ sí kòtò gbogbo tí já wọn bí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ la kí o aká wọn bí onílùjìlú aká wọn bí ẹgbẹ́ Ọ̀túnba fans club tó fi dáwọ́ Oganla Pasuma wonder ọmọ Adetola ti ní mbóhùn kíkìlẹ̀ tóko tó fi dégboro tìlú London lókèdélẹ̀ lábẹ́ alága Fọlábí alága Pàṣọ fans club ilẹ̀ Ẹ̀fẹ̀ Oòduà ó ti júṣe fún ọ̀dàkùnmọ́ṣojo ó ti dáa fún ọ kò lè bàjẹ́ ó káre Jamiu la ṣẹ̀dá gbáyé fún sẹ́ni ó yorí owó yorí ọlá ní látòdì ọ̀run ló ti lógo igbákejì alága lọ́túnba Gbóyèga ńlẹ̀ kádé ó pẹ́ lórí Afọlábí ṣe ń wọlé ayé ló dọlọ́rọ̀ déèyàn pàtàkì Ibrahim ọkùnrin tí ń rin lakọ̀wé ẹgbẹ́ Pàṣọ fans club ilẹ̀ Ẹ̀fẹ̀ bó ṣe ń kọ fún tẹgbẹ́ ló kọ fábo bó ṣe ń kọ fọ́bàálù ó kú sẹ́bù rẹ̀ mọ̀ ò ní sánkúmẹ́gbẹ́ lọ́wọ́ nbí ó ti dáa fún ọdẹ ọgbà tí Jamiu ẹ̀dìjọ́ máa débi gíga sẹ́ni tó wọ ẹgbẹ́ Pàṣọ ló lè rọ́nà gbégbá ló wá tún lọ́lá ńbẹ́ ẹ̀rá Fọlábí ẹ̀tún wo bó ṣe júṣe júnà fún Jamiu. Ìbà fún bàbá òwe, ìbà fún bàbá òwa. Ìbà fún bàbá òwe, mo bá làbí. Ìbà fún bàbá òwe, ìbà fún Pàṣọ òwe. Ìbà fún Pàṣọ wa. Gbogbo ìlú Òkàrè Pasuma, ọmọ Adetola lágbàdé fún. ẹlẹ́yinjú ẹgẹ́ ti dé ẹ bá ń kábo bí akọ bó kí ọ káre ńlẹ̀ ó káre woman leader aṣẹ̀dá ti gbé ọ dépò ayọ̀ ó ti lóun ó fi Pàṣọ ṣe padà ó sì tibẹ̀ onílárí láyé
nbí ó ti dáadé ẹkídò owó ńlògùn fẹ́nikẹ́ni bẹ́ẹ̀ fẹ́ fojú kan Pàṣọ ẹrídò owó ńlògùn múlẹ́rú fẹ́gbẹ́ lábẹ́ alága tó yanjú ẹkíra fún Jamiu gbogbo tí já wọn bí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ la kí o aká wọn bí onílù jìlú awo Ọ̀túnba fans club tó fi dáwọ́ Oganla Pasuma wonder ọmọ Adetola ti ní bóun kí wọn ní tilé toko tó fi dégboro ìlú London dókèdélẹ̀ American New York City Parisland Amsterdam Kútọ́nù tó fi dégboro ìlú Ghana padà sí Nàìjíríà nbí ó ti gbé ti dùn fún Pàṣọ olúwa mọ́mọ́ babẹ̀jẹ́ ámì nbí ó ti gbórin dé ọmọ ṣiṣẹ́ fújì ẹ̀wògó ṣe búyọ nbí ó ti gbé sẹ́rù kalẹ̀ aṣẹ̀dá olúwa jẹ́ Pàṣọ mọ̀ pẹ́ láyé adé orí ló jẹ́ ń bó wo olúwa ló nawọ́ ẹ̀ sókè kò burú o orí ti dá ọ láre náà irọ́ láyé pa wọ́n ti lógo ògo òṣùpá níbi tàmálẹ̀ adùn tó bá rìṣà bó o bá ti gbórin Pàṣọ ó fún mi lọ́kọ̀ọ̀kan èyí tó lọ́yẹ́ nínú yá nbí ó ti júṣe fún ọ dé o tún lè fún mi lẹ́bùn ọkọ̀ kan tó ta lẹ́nu kí ló fẹ́ fowó ṣe Pàṣọ ó sá ti dépò ayọ̀nà kí ló dé bó o bá lè wá mi rí Ajísafẹ́ ti dépò tó pàtàkì kò burú o ọmọ ọba Ajísafẹ́ oyin ṣe tán oyin renú kókó igi ìran táwọn àfẹ̀bòjò ń sì ló ti ń lọ sọ́run ṣe ibè olórin ọba tó fọgbọ́n yọ ilé akéwì adùn tó ní gbẹ́gbọ́n nú ọmọ ọba tí ìfàṣẹ́ mu tí akéwì adùn kan ti kọ́ ọmọ lórin ọ̀ká orí ebè aṣòro taláyà ni kò ṣeé gbámú ọmọ ọba bọ̀rọ̀ fún ọmọ ọmọ ti ṣe bá a.